ṣé ò sẹ́ni kankan bí ẹjọ́ ẹ wo bí ọ̀rọ̀ wa dọ̀rọ̀ àwa ara wa báyìí o kí ni mo sọ ọ̀rọ̀ dọ̀rọ̀ àwa ara wa báyìí ọ̀rọ̀ Fathia Balogun ni mo fẹ́ sọ mama Khalid ẹ ṣáà mọ̀ ọ̀rọ̀ ẹ ni mo fẹ́ sọ. ẹ̀yin tèmi Portable jáde tán fún arábìnrin tí a mọ̀ sí Fathia Balogun ó jáde tán fún arábìnrin yìí ò ní wípé kí ẹ gbìyànjú kí ẹ try láti lọ wo fíìmù ìyá yìí tí a mọ̀ sí Ẹ̀fúnróyè. ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti lọ wo fíìmù yìí o. ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin Portable HAREJAN. wọ́n pè ní igua òun ló ń jẹ́ igua tẹ́bàámu òun là ń pè ní yàláyà òun náà ló tún jẹ́ yàláyà òun sọ àwọn èèyàn ni òun sọ àwọn èèyàn sódà kàtàlà òní bọ́ọ̀sì náà ni wọ́n pè mí ni mo já ní. ṣé mo ti ṣe fíìmù kan sí sinimá ni o sinimá jọ sinimá ńlá ọ̀rọ̀ wà lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ wà lórí ẹ̀. fíìmù yẹn ó lè o lágbára jù kò sẹ́lẹ́gbẹ́ ẹ wò èèyàn tí ò bá lọ wo Ẹ̀fúnróyè tí èèyàn bá ti lọ wò ní sinimá ó miss kẹ má bàa wá miss àwọn àṣírí kan wà nípa fíìmù yẹn ẹ farabalẹ̀ màmá tún fún yẹn sẹ́nsẹ́nsẹ́nsẹ́n. ìfẹ́ ti tó wà bẹ́ẹ̀ ó burú jáì wọ́n ti ṣerú ẹ̀rí nù Yorùbá sinimá. wọ́n yà ó burúkú jù ó burú jáì wọ́n yapa ni o wọ́n yapa. ẹ mọ pàpàǹbarì ṣe fẹ́ gbọ́ pàpàǹbarì nínú Ẹ̀fúnróyè ṣe fẹ́ gbọ́. ta ló wo fíìmù kan báyìí bàbá ogun ìdè ló ṣe àròpin tènìyàn àtàyè yẹ̀wò level Ẹ̀fúnróyè ojú bẹ́ẹ̀ lọ. ẹ wo ní kúkúrú èdè kí n má sọ̀rọ̀ jù ó wà ní gbogbo sinimá all over Nigeria ẹ̀gẹ́jẹ̀ ẹ kọ́kọ́ lọ wò ná ẹ mẹ́sọ̀ pé ẹ rí Ẹ̀fúnróyè ẹ wo Ẹ̀fúnróyè kẹ́kàn rí Fathia Balogun ní another form. èmi ò mọ̀ pé omi rẹ̀ ṣe bẹ́ẹ̀ o èmi máa ń fojú ordinary actress lè ní pé o ordinary actress normal actress ni mo pè ìgbà tí ó ń ya Ẹ̀fúnróyè lọ́wọ́ spirit wọnú ẹ̀ ya Ẹ̀fúnróyè tí ó wọnú ẹ̀ ó gbé wọ̀ ó gun lọ́wọ́ Ẹ̀fúnróyè kẹ́wọ́ pé tí mo sọ ìgbà tí ya yẹn wọnú ẹ̀ ẹ lọ wò nínú Ẹ̀fúnróyè Tinubu èmi ni mo sọ mo ṣe fún yín lékè ni o máa tún padà wá tó bá tún di another part máa tún ṣèké ẹlòmíì ọ̀rọ̀ yẹn nìyẹn.